èmi àtàlùjọ jọ sọ tí mo fẹ́ fi blogger mẹ́wàá ṣe. Èmi ò sọ fún ẹ wípé Àdìkẹ́ ó dàn sà ẹjọ́ Àdìkẹ́ ẹjọ́ náà ẹjọ́ sà Àlùjọ èmi ò sọ fún ẹ wípé. Mélòó nu yín ló lè tolerate ọkọ ẹ at the point of trial, at the point of life and death? Àbí mélòó nínú yín ló lè tolerate ọkọ ẹ báyìí? Mélòó nínú yín ló lè tolerate Àlùjọ bẹ́ẹ̀ tí ní wọn ìpè fún ìyá ẹ tóbi? Mélòó nínú yín? Mélòó? Ẹ wo bí ọkọ tèmi tó fẹ́ mi bó ṣe ń ba evidence mi jẹ́. Wọn ò lè jọ ríra wọn tì. Wọn ò lè jọ ríra wọn tì. Tó bá ní brother òun pààyàn kò lè rí tì. Tó bá ní brother òun ó ṣe gbà ẹ máa wo ọkọ tèmi fẹ́. Mo dẹ̀ ń sọ wípé Advit ẹ bá mi bi Àlùjọ wípé àwọn blogger yẹn ẹ bá mi bí léèrè pé kí ni mo fẹ́ fi wọ́n ṣe. Ọkọ mi gangan ló tún dúró sí line. Ọkọ mi gangan ló dúró sí line tó tún bà evidence jẹ́ mọ́ mi lọ́wọ́ níwájú Àlùjọ. Tálùjọ bá bẹ̀ sí ní ṣépè fọ́tà mi tó ṣépè fọ́tà àwọn ọmọ mi. Ó dá kí lẹ fẹ́ kí n sọ. Ṣé tó pàdé àpòpọ̀ ní ìmọ̀ nǹkan tó sọ fọ́kọ mi tí ọkọ mi ò fẹ́ gbóhùn mi rárá. Mi ò mọ discussion tóun àtọkọ mi jọ ní tí ọkọ mi ò tiẹ̀ fẹ́ gbọ́ tèmi rárá àfi tàlùjọ. Ẹ má gbàgbé pé mo ṣì ń bọ̀ wá ṣe show níta. And these are the things tó jẹ́ pé most men out there, give your wife a listening ear. Give your wife listening ear. That is why some women may turn out to a stranger that will later sleep with them. Ẹ máa wo ọkọ mi níbi tó trust Àlùjọ dé. As a man, you don't trust an outsider than your wife. Ṣé ń sọ fún mi pé ìgbéyàwó eléyìí ò ti túká? Ẹ ń sọ fún mi pé ìgbéyàwó eléyìí ṣì work where your husband is throwing you under the moving train. Tó bá jẹ́ truck ni ó ṣì lè survive. But moving train leléyìí tó máa rún ẹ jágájágá because I never knew Alujo is coming to use this audio against me. Ẹ máa gbọ́ voice note, ẹ máa dìde, ẹ máa lọ. But voice note yẹn tí n bá analyze voice note yẹn. I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette.